Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ. A tún rí mi gbọ́ o. Íńtánẹ́ẹ̀tì ń ro nǹkan jáde. Ẹ ní kí la tún rí gbọ́ o. Wọ́n bá ní bàbá Nasiru tó tún wá sí pálásì, wọ́n ló kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún kábíyèsí. Pé kí kábíyèsí jọ, ìyàwó òun lòun wá wá o. Wọ́n ní ta ni? Ó lóun bàbá Nasiru. Wọ́n ní kábíyèsí sọ fún pé ìwọ ọmọkùnrin tó ò ní tìjú rárá, ò dẹ̀ ní respect. Ní nǹkan tá a gbọ́ o, allegedly ni o, torí ẹ̀rín pa mí. Nǹkan kan o, torí tá a bá rí nǹkan tó dàbí pé ó wà kàyéfì bẹ́ẹ̀ yẹn, a máa ń try láti gbé sí wa létí. Ká sọ fún yín bó ṣe ń lọ, ká fún yín ní update yẹn. Ó yà wá náà lẹ́nu o. Wọ́n ló wà lórí ìkúnlẹ̀ tí kábíyèsí sọ fún pé ìwọ ọmọkùnrin ò ní tìjú, kò dẹ̀ sí respect kankan nínú ayé ẹ̀. Mélòó lo ti wá sáàfin tí mo ti sọ fún ẹ pé kó lọ bá ìyàwó ẹ̀ wá àti ìyàwó ẹ̀ lẹ́lẹ́jọ́, kí n tèmi? Wọ́n ló kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni o. Nǹkan tá a rí gbọ́ ni o. Tó ń bẹ kábíyèsí kíkankíkan. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìyàwó òun, kí kábíyèsí bá ti release ẹ̀ fún òun ló bá tán. Ó nítorí kábíyèsí ò tí release ẹ̀, òun ló jẹ́ kí Mariam yìí jókòó sí ààfin tí ò fẹ́ move an inch. Ṣé ẹ rí téèyàn bá ti gbogbo nǹkan tá à ń sọ yìí gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara tí a bá wò dáadáa, àbàṣà lọ̀rọ̀ yìí lójú tèmi o. Bí mo ṣe jóbìnrin yìí, àbàṣà ńlá, èmi ò lè gbárù ẹ̀, mi ò mọ̀ bóyá àwọn ọkùnrin. But àwọn ọkùnrin tèmi mọ̀ o, tó jẹ́ ọkọ ti tèmi o, tí mo mọ̀ tó jọ́kọ mi, kò lè ever dán pálapàla tí bàbá Nasiru ń dánwò. Agbójúgbóyà. A ní kí ló ṣubú tẹ òun? Irú àrífín wo ni? Kóhun ti ẹ̀ gbọ́ lásán pé ìyàwó òun wà níbí kan. Kí ló ń fẹ́ fi ṣe? Bye bye dẹ̀ ni. Alábàṣà ni. Ìyàwó àfẹ́kù kóhun tó lọ máa fẹ́. Ìyàwó á jẹ́ pé òun á ti sọ pé ìyàwó tóun fẹ́ ní Ṣùlọ́kà tó dẹ̀ fòun lẹ̀ tó lọ fẹ́ lòmíì. Òun gan ò tí ẹ lè fẹ́ second handed láyé. Not to talk of pé wọ́n ló ti lọ ṣàṣemáṣe tóun ò tí ẹ fojú rí. Débi pé tóun ti fojú rí tó lọ máa bẹ ọkùnrin tí ìyàwó ẹ̀ sá lọ sábẹ́ tó ní kó jọ kó release ìyàwó òun. Ẹ rí bó ṣe sound létí. Báwo ló ṣe sound létí ẹ̀yin èèyàn mi? Èèwọ̀ nìyẹn o. Bírọ́ ni bóòtọ́ ni ojú Ọlọ́run ló tọ́. Wọ́n ní kábíyèsí wá sọ pé ìyàwó tó jẹ́ pé tó bá ti lọ bá Ifá ṣèrànì pé Ifá ṣèrànì pé ìyàwó Ifá ṣèrànì ni pé kì í ṣe ìyàwó ti tòun. Pé kó lọ bá Ifá ṣèrànì tí ìyẹn bá ti release ìyàwó ẹ̀ fún kó máa mú lọ. Wọ́n ní nǹkan tí kábíyèsí dáhùn ni. Bírọ́ ni bóòtọ́ ni. Torí mo ṣe ní íńtánẹ́ẹ̀tì ń gbé nǹkan. Ọlọ́run ṣàánú wa o. Wọ́n sọ bẹ́ẹ̀ ni. Allegedly la gbọ́ o. Kì í ṣe pé bóyá a kàn dédé ń sọ nǹkan tó ju wa ò rí o. Allegedly. Ọkọ mi ò tí ẹ lè gbárù ẹ̀. Pé ìyàwó kan ti ṣe àṣemáṣe níbí kan. Ká má ì tí sọ èyí tóun fojú rí. A tún wá lọ ṣẹlẹ́yà lọ́dọ̀ ọkùnrin yẹn, a wá kúnlẹ̀ níbi pókúnlẹ̀ pé kí bàbá Nasiru kí kábíyèsí jọ kó fi lọ kí bàbá Nasiru kúnlẹ̀ pé kí kábíyèsí jọ kó release ìyàwó òun. Ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ dáhùn ẹ̀yin èèyàn wa?
Ṣọ́rọ̀ nìyẹn àbí pálapàla bàbàṣà ló bá tán. Wọ́n níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ gan tó bí àwọn kan tó wá wọlé tó ti bí bàbá Nasiru wà lórí ìkúnlẹ̀ níwájú kábíyèsí náà bá ní ẹ dá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o wọ́n lọ́ba ń kí yín ọba ń kí ọ ọba ń kí ọ wọ́n ní ta lélẹ̀ wọ́n ní kábíyèsí ni kàn bẹ́ẹ̀ wọ́n ṣe ń bi ní nìyẹn ẹ bèèrè lọ́wọ́ bàbá Nasiru wọ́n ní ṣe mọ̀ pé àwọn èèyàn gan pàápàá advice tiwọn kó bàjẹ́ ṣáà làwọn èèyàn ṣàdúrà àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé inú wọn máa ń dùn sí nǹkan burúkú inú wọn máa ń dùn sí àìṣòdodo bẹ́ẹ̀ ni wọ́n ní ọkùnrin yìí ó yìí ṣe kiri ṣé ìtẹ̀rí pé kábíyèsí ò tí ì tì mọ́lé ṣé ìtẹ̀rí pé kábíyèsí ò tí ì ṣe kiri wọn ò ti ní kó má wá sí ìbàdàn wọn ò ti ní kó ṣe wọn ò ti ní kó mọ̀ kó tún gbójú gbóyà tó wọlé kó tún wá ń béèrè lọ kábíyèsí pé kí kábíyèsí jọ kó rìlíìsì ìyàwó ẹ̀ báwọn yẹn ṣe ní àfírà kó bọ́ta ó ní kàn jọ wọn ló ń ṣe ló bẹ̀rẹ̀ tí tó ń bẹ̀rù ẹ jọ ara òun ò yá bóun ṣe wà yìí òun ò fi gbogbo ara gbádùn ìyàwó tí òun tún fẹ́ lẹ́yìn tí ìyá Nasiru kúrò ìyá Nasiru ló tún wá tó wá lè dànù ṣe ń wọ́rọ̀ gbòòrò ẹnu wọ́n ní ìyá Nasiru ló wá tó wá lè yẹn dànù pé tóun bá tún rí ẹ̀ ń bí kí ló wá ṣe ń bí pé láti ìgbà yẹn òun ò níyàwó kankan torí ẹ̀ kí ìyá Nasiru padà kó wá tọ́jú òun torí kò òun ò fi gbogbo ara gbádùn kó tọ́jú òun kó dẹ̀ wá tọ́jú àwọn ọmọ kí gbogbo káwọn dẹ̀ máa ṣe mẹ́lọmẹ́lọ báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ kó tó sá kí ìyá Nasiru sá kúrò nílé fóun ọ̀rọ̀ rí kẹgbẹ́ yẹ̀wò náà bá ní bó ìyá Nasiru kan ṣe wọlé nìyẹn bó ṣe rí bàbá Nasiru ní lórí ìkúnlẹ̀ wọ́n ní ṣe ni ìyá Nasiru tó gbaná jẹ ìwọ ọmọkùnrin kí ló wá ṣe ń bí ló bá ti ń yọ bàtà tó ń yọ ẹsẹ̀ tó ń yọ gbogbo ẹ̀ tó ń yọ gì tó ń lé bàbá Nasiru síta pé mi sọ fún ẹ pé mi ṣe mi sọ fún ẹ pé mi ṣe kinní kan mi sọ fún ẹ pé mi ṣe ọlọ́run àbàṣà ọ̀rọ̀ rádaràda ṣe rí pé Mariam yìí ò ní tìjú kí láǹfààní wọn ó dà kí láǹfààní Mariam ní ààfin olè olójú kòkòrò ẹ wá ní kí Naomi má fi wọn wọlẹ̀ gbogbo wọn máa jẹ́ igbá àkólẹ̀ níwájú Naomi ṣèbí Naomi máa tó dé agbára ìjẹ́jẹ́ nǹkan tó máa lé wọn àwọn ogun ọ̀run ẹgbà náà máa fi ṣí gbogbo wọn kúrò ẹgbà látòde ọ̀run wá wọn kàn máa rí ẹgbà wọn ò ní rí nǹkan tó ń lé wọn. ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré sọ díẹ̀ sí nílé tí òkè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí eléyìí tójú sú wa kí bàbá Nasiru pẹ̀lẹ́lẹ́yà tó wá sí kábíyèsí pé kí kábíyèsí wá kúnlẹ̀ iwájú kábíyèsí kí kábíyèsí fìyàwó òun lẹ̀ fún òun ṣíọ òfu ọjọ́ kejì òní ó máa ní kí n sáré gbèsè ilé sí torí tèmi nìkan bá gbọ́ tí òun bá gbé wá sí ti gbọ́ yín pẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀wòrú ẹlẹ́yà sí Mariam ṣe ní ààfin ẹ̀ṣẹ̀ ẹ̀yin èèyàn mi pàtàkì ẹtùtẹ̀tì ẹ bá mi share kẹ bá mi subscribe kẹ bá mi love ẹ àbọ̀ Ọlọ́run á dúró lórí wa o ẹ ṣé gan bẹ ṣe ń pẹ́tì sí wa Jésù Olúwa wa amen.